Ọjọ́rú lónìí tí í ṣe ọjọ́ àánú. Mo gbà ládùúrà wípé àánú Ọlọ́run yóò wá gbogbo wa rí. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Wednesday, ọjọ́ 11 nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ àwọn ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká lóòkè lọ́hùn à ń padà bọ̀ náà. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nijiria, Atiku Abubakar, tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí. Òun ló ti sọ̀rọ̀ jáde wípé òun ní tòun òun ò sí nínú àwọn ènìyàn èyí tí wọ́n ń da ọwọ́ rú tí wọ́n ń yíwèé ẹ̀rí yálà ti alákọ̀ọ́bẹ̀rẹ̀, girama tàbí ti ilé ẹ̀kọ́ gíga fáfitì. Atiku Abubakar èyí tó sọ̀rọ̀ náà sí ìròyìn kan èyí tí wọ́n ń gbé káàkiri wípé ìwé ẹ̀rí rẹ̀ èyí tó gbà nílé ẹ̀kọ́ girama wípé kì í ṣe ojúlówó, ayédèrú ni ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, wípé àhesọ ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ ọ̀hún tó jáde látẹnu ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùdámọ̀ràn pàtàkì àti olùrànlọ́wọ́ pàtàkì sí Atiku Abubakar lórí ọ̀rọ̀ ìròyìn. Eyín ọ̀gbẹ́ni Délé Momodu ló gbé ọ̀rọ̀ ọ̀hún jáde Délé Momodu sọ wípé Atiku Abubakar kò sí nídìí ìwà ìbàjẹ́ à ń yíwèé ẹ̀rí tàbí à ń ṣe àlùpàyídà àwọn ìwé ẹ̀rí wípé ìròyìn ọ̀hún tí àwọn èèyàn sọ kiri ìròyìn ẹlẹ́gẹ̀ lásán èyí tí wọ́n fẹ́ fi wá ẹ̀ṣẹ̀ àti ẹ̀sùn èyí tí kìí ṣe ti Atiku sí lọ́rùn ni, àti wípé ìbanilórúkọ jẹ́ ìròyìn lásán ni kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jìnnà kí wọ́n sì kọtí ọ̀gbọ̀nyìn sírúfẹ́ àwọn ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti sọ̀rọ̀ jáde wípé ẹni tó jẹ́ ọmọ oyè wọn èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò tó wáyé nínú ọdún tá a wà yìí tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, Peter Obi wípé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní oko oníjẹ́ ti bàtọ̀ ọmọ kó má láàlà. Wọ́n ní kí Tinubu kó máa ṣe ètò ìṣèjọba rẹ̀ bó bá ti hùn àti bí Ọlọ́run ti ràn. Wípé Peter Obi àwọn ní ìgbàgbọ́ wípé yóò padà bọ́ sí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n mọ̀ yàtọ̀ èyí tó wà láàrin oorun àti ikú àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún èyí tí wọ́n gbé ọ̀rọ̀ náà jáde nínú ọ̀rọ̀ kan èyí tí wọ́n sọ wípé Peter Obi ó ti ń lọ́bì lọ́kòkó láti rí ipò dìmú lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wípé kí Tinubu kó ṣe ètò ìṣèjọba rẹ̀. Peter Obi kò ní nǹkan kan ṣe pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu èyí tó jáde látinú ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ látọwọ́ ẹni tó jẹ́ alukoro àti akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú Labour Party ní orílẹ̀-èdè yìí, ọ̀gbẹ́ni Obiora Ifon, àti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ẹ̀tọ́ àtohun gbogbo èyí tó bá ní ṣe pẹ̀lú òfin sí ẹgbẹ́ òṣèlú Labour Party náà, eyín Kẹ́hìndé Ẹdùn, èyí tí wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún jáde wípé kí àwọn ènìyàn kí wọ́n má gbọ́ ìròyìn àbí ọ̀rọ̀ èyí tí kìí ṣe Peter Obi tí kìí ṣe tirẹ̀ kí wọ́n má lọ́mọ lọ́sẹ̀ wọ́n ní Peter Obi kò lọ́bì kò sí lọ́kòkò, bẹ́ẹ̀ sì ni kò wá ojú rere ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè di ipò mú lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní láìpẹ́ láì jìnnà àwọn yóò rí dájú wípé ẹ̀tọ́ rẹ̀ èyí tí wọ́n fi èrú gbà fún ààrẹ Tinubu àwọn yóò gbà fún padà nílé ẹjọ́ ní ìgbà tí ilé ẹjọ́ náà tí wọ́n bá tún ẹjọ́ ọ̀hún dá. Àwọn alágbàtà epo tó jẹ́ ti aládàáni ni wọ́n ti fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ tó ń ti ọ̀rọ̀ kàbìtì èyí tí wọ́n sọ jáde wípé ó dá àwọn lójú gbangba wípé ìjọba àpapọ̀
wọ́n ti ń gba abẹ́ kọ̀rọ̀ láti máa sanwó orí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n ti kéde yíyọ rẹ̀ láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí, tí wọ́n sì ti ń yọ láti ìgbà náà, èyí tó fà á kí epo bẹtiróòlù, kẹrosíìnì tó fi mọ́ dísù àti afẹ́fẹ́ ìdáná kó fi gbé owó lórí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn alágbàtà epo tó jẹ́ ti aládàáni tí kìí ṣe tìjọba ọ̀hún, tí wọ́n fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ pẹ̀lú ìgbésẹ̀ yìí wípé ó jẹ́ ohun tó burú jáyè, wípé àwọn lùgbọ́ pẹ̀lú ìwádìí wípé lábẹ́ aṣọ ìjọba àpapọ̀ wọ́n tuntun bẹ̀rẹ̀ sí ní san ẹ̀kún owó orí epo èyí tí wọ́n ti yọ tẹ́lẹ̀, wọ́n tuntun san padà èyí tó fún iléeṣẹ́ epo NNPCL ní agbára láti máa gbé epo wọlé tí wọ́n sì ń rí tà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tó jáde látẹnu àwọn lágbàtà tó jẹ́ ti aládàáni náà sọ wípé pẹ̀lú bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí, ó gara ó sì nira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn láti gbé epo wọ orílẹ̀-èdè Nàìjíríà láti tà, wípé ọ̀pọ̀lọpọ̀ ilé epo òun ló ti wà ní títìpa wọ́n ní ṣùgbọ́n ilé epo NNPCL òun nìkan ní ń ta epo tó sì jẹ́ wípé owó tí wọ́n ń tà ó tún wálẹ̀ díẹ̀ bílíńjà náírà sí eléyìí tí àwọn alágbàtà aládàáni tí wọ́n ń tà, ṣùgbọ́n ní ìgbà tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka iléeṣẹ́ epo NNPCL torílẹ̀-èdè yìí tóun yóò fèsì sí ọ̀rọ̀ náà, eyín ọ̀gbẹ́ni Mele Kyari, ó sọ di mímọ̀ wípé àhesọ̀rọ̀ irọ́ lásán ni àti ìròyìn ẹlẹ́gẹ̀ làwọn akẹgbẹ́ òun tó jẹ́ alágbàtà epo aládàáni ni wọ́n ń gbé kiri. Ó ní kò sí nǹkan tó jẹ́ wípé ìjọba àpapọ̀ wọ́n tún sọ ẹ̀kún owó orí epo ọ̀hún tá a mọ̀ sí sọ́bsidì mọ́ wọ́n ní láti ìgbà tí wọ́n ti kéde yíyọ rẹ̀ tí wọ́n sì ti ń yọ títí di wákàtí àtọ̀wọ̀ yìí ni wọ́n ti ń yọ wọ́n ní ṣùgbọ́n àwọn fi ọkàn sí, bẹ́ẹ̀ sì ni èrè gbéléńjà báyìí làwọn rí, ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ alágbàtà aládàáni yìí àwọn fẹ́ máa jẹ èrè gọbọi ló fà á tó dàbí ẹni pé gbígbé epo wọlé ọ̀hún ó nira fún wọn ṣùgbọ́n àwọn tó jẹ́ ti ìjọba NNPCL àwọn ń gbé wọlé, wọ́n sì rí dájú pé wọ́n ń tà káàkiri àwọn ilé epo gbogbo jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú owó eléyìí tí ò gara jù ní iye tí ìjọba àpapọ̀ tí wọ́n gbé epo ọ̀hún sí. Lákòótán nínú ọ̀rọ̀ Mele Kyari tó jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ epo NNPCL lórílẹ̀-èdè yìí, ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má tẹ́tí sí àwọn ọ̀rọ̀ tó jẹ́ àhesọ̀rọ̀. Bákan náà wọ́n ní àwọn súnkẹrẹ fàkẹrẹ èyí tó wà láwọn ilé ìtajà epo gbogbo láwọn ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní kò ṣe epo èyí tí wọn ò tètè gbé wọlé ni, ṣùgbọ́n epo wà kò sì wọ́n ju iye tí wọ́n ń tà lọ, gẹ́gẹ́ bí Mele Kyari tó ti gbé ọ̀rọ̀ ọ̀hún síta àti àwọn alágbàtà epo aládàáni. Ó kéré tán ènìyàn 3 lórí kó yọ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ikú òjijì èyí tí ò bá mú ẹ̀mí wọn lọ lánàá ní ìpínlẹ̀ Èkó ní ìgbà tí ọkọ̀ tírọ̀kì àjàgbé eléjò èyí tó gbé epo èyí tí jálá rẹ̀ tó 45,000 lítà eyín 45,000 litres tó dàyà délẹ̀ níbi afárá kan ní ìpínlẹ̀ Èkó lánàá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ọ̀gá àgbà àjọ èyí tó ń ṣe kò kárí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ibrahim Farinlóye. Ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ọkọ̀ àjàgbé ọ̀hún èyí tó gbé epo tó kún dẹ́dẹ́ òun ló gbéra kúrò ní ibùdó tí wọ́n ti ń gbé epo ní Apaapo tó ń mórílé ọ̀nà Ìkẹjà láti lọ rè já epo ọ̀hún sílé epo. Ọkọ̀ ọ̀hún tó jẹ́ ti iléeṣẹ́ epo corn oil òun ni wọ́n ní ó dédé da ìyàdélẹ̀ lánàá, eléyìí tó sì fà á kí àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 3 kí wọ́n fara gbá ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún níbi tí wọ́n ti dóòlà àwọn ènìyàn 7 kúrò nínú àwọn èèyàn tó wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde wọ́n ní ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni èyí tó bá ìṣẹ̀lẹ̀ náà eléyìí tó bá lọ. Wọ́n wá ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn láti máa wà ní àkíyèsí, pàápàá jù bí àwọn ọkọ̀ àjàgbé ọ̀hún bí wọ́n bá ń kọjá lára wọn kí wọ́n má ṣe súnmọ́ wọn, kí wọ́n jìnnà sí wọn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi afárá kan èyí tó wà ní agbègbè Sùúrùlérè ni wọ́n ti gbé ìròyìn ọ̀hún jáde wọ́n ní ṣùgbọ́n ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí ọkọ̀ àjàgbé tó gbé epo èyí tí jálá rẹ̀ tó 45,000 náà ni wọ́n ní àwọn òṣìṣẹ́ panápaná ní agbègbè Sùúrùlérè àwọn náà ti wà níbẹ̀ láti lè dẹ́kun iná èyí tó ṣeé ṣe kó ṣẹ́yọ
látara ìṣẹ̀lẹ̀ epo ọ̀hún èyí tó ṣubú lulẹ̀ lójú òpópónà náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè yìí Paul Okoye eléyìí tó ń jẹ́ Root Boy tí í ṣe ọ̀kan nínú àwọn ìbejì P-Square òun mà ló ti sọ ìrírí rẹ̀ pẹ̀lú bó ṣe kọminú sí bí nǹkan ti wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Paul Okoye Root Boy ọ̀kan nínú àwọn ìbejì P-Square òun sọ̀rọ̀ ó ní lọ́wọ́ báyìí lóṣù ó kéré tán òun á lè epo dísù èyí tó tó mílíọ̀nù 3 náírà tó sì jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kò rí bẹ́ẹ̀. Ó ní ó jẹ́ nǹkan tó bà òun lọ́kàn jẹ́ jọjọ pẹ̀lú bí nǹkan ti wọ́n àti bí nǹkan ti gbówó lórí ní orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ìjọba ilẹ̀ yìí tí wọ́n sì káwọ́ gbè tí wọ́n rí nǹkan kan ṣe sí pẹ̀lú bí nǹkan ti wọ́n gógó. Ó ní ọdún bíi mélòó kan sẹ́yìn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tóun ń lò lòun rà ní mílíọ̀nù bíi eléyìí tó tó 120 million naira tó sì jẹ́ wípé epo dísù tóun ń lò tẹ́lẹ̀ kò tó nǹkan kan, ṣùgbọ́n láti bíi oṣù bíi 2-5 sẹ́yìn báyìí ó ní dísù tí òun ń lò ní oṣù èyí tó mílíọ̀nù 3 eléyìí náírà tóun fi ń rà á tó sì jẹ́ pé ó mú ìnira díẹ̀ bá bí ìrìnàjò ọ̀hún ti rí ó lóun wá ń wò ó bí àwọn mẹ̀kúnnù bí wọn yóò ṣe máa jẹ tí wọn yóò máa mu pẹ̀lú bí nǹkan tí wọ́n ní àsìkò tá a wà yìí. Lákòótán nínú ọ̀rọ̀ Root Boy ó wá ní òun rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣàánú àwọn mẹ̀kúnnù kí wọ́n jẹ́ kí nǹkan kó rọrùn kí ayé kó sì rọrùn kí orílẹ̀-èdè Nàìjíríà kó rọrùn fún àwọn ọmọlẹ̀ yìí láti gbé. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ. Tó bá ti di ní ojúmọ́ ọ̀la ẹ tún máa láǹfààní láti máa gbọ́ wa síwájú sí i pẹ̀lú ọ̀tun ròyìn míì. Síwájú ìgbà náà mo gbà ládùúrà wípé ilé ò ní ilé wa ọ̀nà nínà wá. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.